ipò Emir Ìlọrin, Emir of Ìlọrin ó ju ipò Aláàfin of Ọ̀yọ́ lọ láàrin lọ́balọ́ba nínú ipò ọba torí èmi máa ń like láti lẹ̀ wọ́n lábẹ́rẹ̀ ọ̀nà kì í ṣìnà. mi rí irú àbùkù àti ẹ̀sìn olórògbó báyìí tó báyìí fún odidi Aláàfin Ọ̀wọ̀ Adé. ṣé wá rí ẹ̀yin tẹ wá àtàkì mi lórí Facebook ẹ̀yin gan lẹ ṣẹ̀ṣẹ̀ wá fún mi ní ọ̀rọ̀ yẹn sọ lẹ́nu ìdí gan tí mo ṣe wá fi tọ́pìkì yẹn síbẹ̀ lẹ́nu nìyẹn nǹkan tẹ́ ẹ̀ wá fẹ́ gbọ́ yẹn mo wá fẹ́ sọ. Jamo ni màmá ẹ̀ Jamaica ló bí Bukola Saraki ìyá ẹ̀. Wow, I'm hearing that for the first time. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ original ọmọkọ ilẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ gbọ́n mọ́ tinú yín. Anytime tẹ́ bá ti rí àwọn orúkọ yẹn Abdullahi Abdulfatai Olóyin ẹ má fọ́ wọn kì í ṣe ọmọ Yorùbá wọn á lọ wọ orúkọ Yorùbá sẹ́gbẹ̀ẹ́ kán lè máa pè wọ́n Yorùbá kẹfì lè nǹkan tó fi kàn fi sọ̀pọ̀lọpọ̀ wa nìyẹn. mi rí irú àbùkù àti ẹ̀sìn olórògbó báyìí tó báyìí fún odidi Aláàfin Ọ̀wọ̀ Adé. tí ẹ bá ti lè halẹ̀ mọ́ àwọn Ìlọrin Emirate tí wọ́n ti gibojú Aláàfin Ọ̀wọ̀ Adé mi irú ẹ̀sìn àti àbùkù tó báyìí láyé mi. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. wọ́n ní kòtó ni ó ń dò yìí ká ni nígbà tí mo wá ṣe fídíò yẹn lánàá mo bá má tún sọ̀rọ̀ lé lórí lẹ́nìí ṣùgbọ́n mo rí wípé olórí burúkú ló pọ̀ jù lọ́yọ̀ọ́. I am not sorry to say this. Mo rí wípé ọmọ àlè pọ̀ ní ìlú Ọ̀yọ́ màá bìlíìfì pé àwọn Fúlàní tó sọra wọn tó ń pera wọn ní Yorùbá ni wọ́n ìyẹn ẹ̀yin sex ẹ wá attack mi lórí Facebook page mi. tẹ́ǹsọ Aláàfin ò ṣe rí fín má bá wọn sọ̀rọ̀ nípa Aláàfin àrá ló máa pa yá ẹ̀ ikú òjijì ló máa pa yín gbogbo yín tẹ kọ kọ́mẹ̀ntì síbẹ̀ tẹ́ ń bú mi tẹ́ ń ṣépè fún mi ayé ìyá yín ò ní dáa èmi kì í ṣépè ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ mi ẹ mọ̀ pé mi kì í ṣépè àwa kì í ṣépè ń bì ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe rí gbogbo ìgbà kan lè yan ní láti máa ṣe ọmọlúàbí mi ò like attitude ẹ̀yin fáǹsì mi ẹ máa wo àwọn ìwà kan tí mi like àwọn ibi tó kò ṣe gbogbo nǹkan ní sùúrù máa tún ṣe nǹkan tí mo fẹ́ kẹ́ máa mọ̀ lélẹ̀ ibi tó bá yẹ kó ní action tó bá lọ ṣe díẹ̀díẹ̀ ń bẹ̀ tí ẹ bá ẹ ṣé ayé tó tẹ̀ jẹ́ pé kò síbi tó safe ní all over the world lọ kú ẹnu ibi tó bẹ́ẹ̀ dẹ̀ yẹ kó ti ṣe sùúrù tó bá lọ mú ní tì kankan bẹ̀ wá ṣẹ̀sìn wá ṣẹlẹ́yà wá tún ṣẹlẹ́yà mọ́lẹ́yà tẹ́ ẹ bá rò wípé mi ò like kí n máa báyàn fa wàhálà àbí ká máa ṣépè tẹ́ ẹ rò wípé bóyá ẹ̀yin kan ẹ rò wípé ẹ ṣì èrè bóyá ẹ rò wípé ẹ sínú àbí ẹ rò wípé ẹ ya wèrè lọ́pọlọ àbí ẹ rò wípé bẹ́ẹ̀ lẹ ṣì èrè tó ọmọ ó gbá lórí èmi gan ni o má bá mi try ẹ̀ náà ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kí ló ń ṣe yín náà ẹ̀yin olóríire kan wà lọ́yọ̀ọ́ ẹ̀yin àgbààgbà kan wà lọ́yọ̀ọ́ tí mo máa ń bá sọ̀rọ̀ tẹ́jọ́ olóríire tí mi tó rí fín láéláé tí mi tó wojú yín ẹ má bínú sí mi ẹ̀yin ìyá àti bàbá mi yẹn èèyàn rẹ ni yín ṣùgbọ́n àwọn olórí burúkú ọmọ àlè kan wà láàrin yín ta ní láti kó fún wọn because ẹ má ṣe bí olórí burúkú ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ ní wèrè ẹ̀ẹ́dẹ̀ ní wèrè gan débi tẹ́ máa ní dangbẹ́ná ṣé mọ̀ nǹkan tẹ́ ní ọ̀tẹ̀ àtẹnìkan lẹ́mọ̀ ṣe lẹ́yìn kẹsọ̀tẹ̀ wèrè ní o wàhálà lẹ́mọ̀ fà ní òkìní kan nàárọ̀ máa kò sí nǹkan kan tẹ́ ní tẹ́ bá rí wèrè ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ tó wá àtàkì mi lórí Facebook pé mo share fídíò yẹn síbẹ̀ pé kìíní Aláàfin ò ṣe rí fín má bá wọn dá sọ́rọ̀ Aláàfin máa wo gbogbo ẹnẹ má ṣe gbá má ṣàwo ìmí ìṣe èpè sórí ní burú ni ṣé èmi lẹ́lẹ̀lẹ̀dí mọ́ ni ẹ má gbà mí wọ́n ní òkóbó kó bọ́ síbi kó wá bọ́ kókókó wọ́n ní nǹkan tó kó fòkóbó òkóbó gbà ó yàbọ̀ ó láwọn eléyìí kéré ẹ ṣe lọ kó igba abẹ́rẹ́ wá ẹ̀yin ẹ fi mí sí inú òkùnkùn bírímù kẹwàá wò bóyá máa bọ igba abẹ́rẹ́ àbí mi níbọ̀ èyí tán ní kó bọ̀ kó rí bọ̀ ṣé èmi ló yẹ kí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kẹ́ gbákúrú mọ́ ni mo rí pé èmi lẹ fẹ́ fi kanra ìtàmájé mọ́ èmi lẹ fẹ́ wá kanra mọ́ èmi kọ́ ni mo kó bá yín gbọ́ wípé àwọn ọba Ṣàó àti Jẹ́bà especially Jẹ́bà yẹn wọ́n ní wọ́n ti exclude wọn for a very long time kúrò nínú Kwara tí ìwà tèmi ti gbọ́ tí wọ́n ti ẹ̀ fún wọn ní sálárì mọ́ àìmọye blogger ló ti gbé àìmọye speaker náà ti sọ̀rọ̀ mo rántí wípé ìkan lára àwọn bàbá wa bàbá Ṣokotí alágbẹ̀dẹ ọ̀run Ṣokotí alágbẹ̀dẹ
gègé dídíndín. Bàbá lọ wọ́n gbéra kì wọ́n ti dìde lọ sí Ìjẹ̀bà lọ́dọ̀ kábíyèsí yẹn tí wọ́n dìdí lọ bá wọn ní pálásì tó fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Àìmọye blogger ló ti gbé síbẹ̀ kọ́ ni wọ́n jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ igan àìmọye ọdún ló ti wà ní kóòtù ti dájọ́, ilé ẹjọ́ ti dájọ́, wọ́n dá wọn láre kó máa fún wọn sálẹ̀, kó dẹ̀ máa pè wọ́n sí mítìn, kó máa ṣe oríṣiríṣi. Síbẹ̀síbẹ̀ àwọn ará Ìlọrin wọn ò gbà. Wọ́n lọ bọ́ ṣe ṣorí tí náà kí o ṣe ká ẹ máa kígi bojú emir, kí emir máa kó máa rọ́pọ́n gbá nínú pálásì ẹ̀bẹ̀, kí etí emir máa já, kí etí ọ̀tún máa já mọ́tò sí, kí tòsí máa já mọ́tò tún, kí gbogbo àwọn tó yí emir ká kí wọ́n máa sá, kí wọ́n máa sọ pé kí ló ń ṣẹlẹ̀ náà láì kọ́ sọ wípé ti kọjá àyè yín ni what can fa. Ẹ tàpá sọ́ba Aláàfin kan wá ní àwọn wo ló wá ń dún bẹ́ẹ̀ kọ́ máa sọ wípé àwọn ọmọ Ọ̀yọ́ ni àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin. Ẹ bá ti lè halẹ̀ mọ́ àwọn Ìlọrin Emirate tí wọ́n ti gibojú Aláàfin Ọ̀wádé mi ìrú ẹ̀sìn àti àbùkù tó báyìí láyé mi. Mi rí irú àbùkù àti ẹ̀sìn olóròǹbó báyìí tó báyìí fún odidi Aláàfin Ọ̀wádé. Ṣé wá rí ẹ̀yin tẹ́ wá àtáàkì mi lórí Facebook, ẹ̀yin gan lẹ́ṣẹ̀ṣẹ̀ wá fún mi ní ọ̀rọ̀ yẹn sọ lẹ́nu. Ìdí gan tí mo ṣe wá fi tọ́pìkì yẹn síbẹ̀ lẹ́nu nìyẹn. Nǹkan tẹ́ ẹ̀ wá fẹ́ gbọ́ yẹn mo wá fẹ́ sọ. Wá èmi òjòjú èmi dára òjòjú mi ìmẹ́lẹ̀ ìtókòrò. Tó o bá ní bá mi ṣe ni kò má bá mi ṣe, kó tó sọ pé ò bá mi ṣe wàlẹ́ Ọlọ́run ti yọ ẹ̀dá mi wọ́ ló ṣe ròyìn pé ò ń bá mi ṣe. Ọ̀run ti fẹ́ lo mí ìrànkó ẹ. Ta ni ẹ́ Ọlọ́run nìkan ni kó má lọ láyé mi. Ènìyàn pọ̀ dànù ṣúà. Bàbá ṣe rìn là ń kó ní o. Èmi kì í rìnrìnkùnrin débi tí máa kòkòkùkò. Èmi kọ́ ni mo bójú yín jẹ́ ní Kwara. Torí fídíò ọ̀dọ̀ ti tèmi ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín o. Èkìtì fọ ọ̀nkẹ́ mákùmù agbúgbègbè kẹ́ gbé tọ̀ fún rẹ̀ mi. Iyọ̀ òkè máa fún gbègbè mi kí mi gbé tọ̀ fún mi láyéláyé. Wọ́n tí ìbí pọn rí pọn gbá bàbá ńlá kú bàbá ìyálà 1 billion ọmọ Ọ̀yọ́ láti pa irú èmi dára lẹ́nu mọ́ ohun tí mo bá máa sọ. Ibi tó bá ní kí gbégbé tèmi dára má gbé, ibẹ̀ ni mò ń gbé tẹjú mọ́ mi kó wò mí. Ibi tó bá ní kí tẹ̀tẹ̀ tèmi dára má tẹ̀, yèyé dára kó wé, akéde Oòduà wọ́n. Ibi tó bá ní kí tẹ̀tẹ̀ tèmi dára má tẹ̀, ibẹ̀ ni tẹ̀tẹ̀ tèmi má tẹ̀bẹ̀ dọ́dọ̀ má tẹ̀bẹ̀ pa. Tẹ́ ẹ bá ń wá mídíà àbí speaker online, tẹ́ ẹ rò wípé wọ́n wà frustrated àbí wọ́n wà desperate, tó jẹ́ pé every minute, every second, fẹ̀rẹ̀ lọ online that they can't live without social media. Ẹ máa yọ tèmi dára sọ́tọ̀. Look at me very well. Lọ wo orí YouTube mi. Lọ wo orí Facebook mi. O lè rí lórí YouTube mi kí n upload fídíò méjì gan ní èdè. What can fa? Àfọjọ́ kọ̀ọ̀kan tó bá rí mi tí mo bá ṣe live video báyìí. Bí bá ti ṣe fídíò kan jù síbẹ̀ mo ń lọ tèmi nìyẹn. Facebook ọjọ́ táyé bá ti wà máa share fídíò síbẹ̀. Àbá show live bá ṣe àṣe. Èmi ò sí lára àwọn tó ń compete òtẹ́rù ń bá o tí mi ìbá gbójú jáde lọ́jọ́ kan tí mi ìbá ṣe live láàrin ọjọ́ 2 sí 3. Fáǹsì àti sálẹ̀ mi ò ráyè gbogbo yẹn o. Ẹni fáǹsì tó bá lò like dára yóò follow. Má jẹ́ àpàdé mọ́. Tó bá ní o subscribe. Good readers to bad rubbish. Torí ìwọ kọ́ ló determine life mi. Ọlọ́run ló determine life mi. Bó o bá lọ ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run á fi rọ́pò. Mo ti kọjá level yẹn. Níwọ̀n ìgbà tí ẹ bá ti lè halẹ̀ mọ́ àwọn Ìlọrin Emirate tí wọ́n ti gibojú Aláàfin Ọ̀wádé, mi ìrú ẹ̀sìn àti àbùkù tó báyìí láyé mi. Mi rí irú àbùkù àti ẹ̀sìn olóròǹbó báyìí tó báyìí fún odidi Aláàfin Ọ̀wádé. Aláàfin of Ọ̀yọ́ là sọ̀rọ̀ nípa yìí o. Aláàfin of Ọ̀yọ́ ní gbogbo ilẹ̀kílẹ̀. Òun náà wá lọ sí Kwara. Ní ìgbà tí àwọn tó tún máa pè mí gan tún sọ fún mi wípé dára ọ̀rọ̀ yẹn gan tojú sún wọn náà. Ìgbé ṣebí Ìjẹ̀bà ara Ọ̀yọ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo ibi tí bàbá Aláàfin lọ ara Ọ̀yọ́ extension Ọ̀yọ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ta wá ní ẹni Ìlọrin láti máa sọ wípé kí àwọn Ìlọrin Emirate wọ́n wá kóra wọn jọ. Wọ́n wá sọ fún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ojú ẹ̀ nítìjú. Ọmọ àlè àlọ́mọ àlè ló pọ̀jù láàrin yín. Ẹ má wúwo ọmọ àlè, ọmọ àtiròdẹ̀ ló pọ̀jù lára yín. Ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ ṣì èrè. Àtọkùnrin àtobìnrin yín, àtọmọdé àtàgbà yín, mo bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ṣe wàláì ọlọ̀tẹ̀ ni yín, omi ọ̀tẹ̀ lẹ mu. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ń farapamọ́ jẹ̀yàn níyà bẹ́ẹ̀ dẹ̀ ṣe tó láyé yín lẹ máa sọ wípé jù bẹ́ẹ̀ lọ.
ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni ẹ máa fi ba yé èèyàn jẹ́ èèyàn tí ò bá mọ̀ yín ni ò mọ̀ yín ṣùgbọ́n tọ́lọ́run ó bá pẹ́ ẹ máa pẹ́ kéèyàn tó mọ àṣírí yín ṣùgbọ́n bó bá ṣe wù kẹ́ pẹ́ jù bẹ́ẹ̀ lọ àṣírí yín máa padà tú wọ́n máa mọrú èèyàn tẹ́ jẹ́ nǹkan tẹ́ ẹ̀ tó lẹ́ máa lẹ̀ jù bẹ́ẹ̀ lọ abẹ́yìn náà dà ibo ni ìyálàjẹ ẹ̀yin tẹ́ wá àtàkì mi ní orí Facebook ibo lẹ wà ní ìgbà tí Ìlọrin Emirates tí wọ́n ìpọ̀nrí kan gba Aláàfin of Ọ̀yọ́ ẹ jẹ́ tún lọ bá yín mú kíkà síta nǹkan tí wọ́n kọ fún Aláàfin àbójú òtí gbogbo ẹ̀yin blọ́gà ni ọwọ́ la fi rúbọ Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ náà dúró kó dá sí ọ̀rọ̀ yẹn bó ti máa ń fà á já bó ṣe máa ń kí fún Ọọ̀ni bó ṣe máa ń kí fún ẹni ọba àbí anybody tó bá ti di bí ọ̀rọ̀ bàbá Aláàfin of Ọ̀yọ́ wọn ò máa rí kó dá sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin Ọ̀yọ́ blọ́gà spíkà à ń dúró kẹ́ẹ̀kì pọ̀n rí àwọn Ìlọrin Emirates kẹ́ẹ̀kì pọ̀n rí wọn títí dọ́dọ̀ Emir Ìlọrin kí wọ́n lè mọ̀ wípé ìbí òjù bí bá a ṣe bẹ̀rù làbọ́mọ bẹ́lẹ̀ tàṣe ilé Aláàfin Ọ̀wọ́ adé kì í ṣọmọ àlè orí ipò bàbá ẹni. mo ń bọ̀ ẹ jẹ́ ń lọ bá yín wá kíní yẹn wá o nǹkan lẹ́tà tí àwọn Emir Ìlọrin ti Ìlọrin Emirates tí wọ́n kọ tó fi yẹ̀yẹ́ bàbá wa Aláàfin torí mi ìmọ̀ irú àrífín orí burúkú tó le tó yìí kí ló fa wèrè gan òun rèé ọ̀pọ̀lọpọ̀ yẹn dẹ̀ ti rí kíní yẹn online ẹ má bínú mo dẹ̀ open TikTok kalẹ̀ síbí iye o ẹ má bínú okay TikTok wa máa bẹ̀rẹ̀ nísìn ìyá àti wà lórí TikTok ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa feel free to join us we are on TikTok now ẹ jẹ́ sáré bá yín kà ẹni yẹn bẹ̀rẹ̀ láti bí ó ní if not lack of unity does the Alaafin really need permission from the Emir of Ilorin to pay a courtesy visit to any monarch in Kwara State? Òun lèmi náà ṣe wá fi caption yẹn sí pé ṣé ipò Emir Ìlọrin Emir of Ilorin ó ju ipò Aláàfin of Ọ̀yọ́ lọ láàrin lọ́balọ́ba nínú ipò ọba torí èmi máa ń like láti lẹ̀ wọ́n lábẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣìnà ẹni fídíò tó bá rèmi tèmi ṣe mí ò ń ṣe fídíò torí àbòsí o bọ́n bá ṣe anything èmi á sọ̀rọ̀ tèmi tó bá dẹ̀ dibi pé tó bá yẹ ká defend èmi ò ní dúró láti dúró de anybody kí n tó defend you know why mi ò jojú mi ìmílẹ̀ ìtókòrò Yorùbá race ni mo gbé dání kóòtù àjíire ni mo gbé dání so anything tó bá ti ní nǹkan tó ní ṣe pẹ̀lú Yorùbá race wàláì wá rí mi bẹ́ẹ̀ bí nǹkan bá dẹ̀ ṣe ṣẹlẹ̀ ńbẹ̀ ni mo ṣe máa dá sí i kò ṣe wípé bí yá wọ́n patronize wa ni torí kán lè follow ẹ ní torí kán lè wò tá lẹ́yìn ẹ̀yin olóòórùn ọ̀dà wọ́n rò kò sówó youth àbórí yín ti yí ni mà wọ́n tẹ́ máa sọ yẹn fún online yẹ kì í wojú ni ṣé mo jọ rándanrandan lójú yín ni mo jọyàn tẹ́bi ń pa tó wà ń tọrọ owó lọ́wọ́ yín ni tí bá tẹ̀ wá sọ wípé òkè o mo wá sọ pé ẹ̀yin fáǹsì mi ẹ support mi yes ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí kò sọjọ́ tí mo scam anybody kò ní dá fún ìyá yín abẹ́ ti ṣí èrè rí abẹ́ ti kú rí your father left o yan lọ tẹ̀ ó lè olóòórùn gbogbo kì í ṣẹ̀yìn olóríire tó wà ń bẹ̀ o àwọn ọmọ àlè wèrè tó wà ń bẹ̀ Ọlọ́run jẹ́ kí n ṣèrántí màá lọ sórí Facebook yẹn níbi abẹ́ fídíò yẹn màá lè gbé orúkọ yín jáde ṣẹ́ lólóbùkún nìyí yan mọ ìrankíran wọ̀nyí èyí tó yẹ kẹ́kọ̀ọ́ kẹ́tì kórí Facebook kọ́ máa lanà kẹ́ù kán ní kí ló ṣẹlẹ̀ kẹ́ bójú àwọn ọmọ Ìlọrin jẹ́ kẹ́ kígi bójú Emirates ta ló ní Ìlọrin Emirates wo kí ló kàn wá pẹ̀lú Ìlọrin Emirates báwo lọ́bọ̀ ṣe ṣorí tí náà kí ò ṣe kẹ́ ẹ máa kígi bójú Emir kí Emir máa kó máa rọ́pọ́n gbá nínú pálásì ẹ̀ bẹ́ẹ̀ kí etí Emir máa já kí etí ọ̀tún máa já mọ́tò sí kí tòsí máa já mọ́tò tún kí gbogbo àwọn tó yí Emir ká kí wọ́n máa sá kí wọ́n máa sọ pé kí ló ń ṣẹlẹ̀ náà láì kó sọ wípé ti kọjá àyè yín ni what can fa ẹ tàpá sọ́bà Aláàfin kan wá ní àwọn wo ló wá ń dún bẹ́ẹ̀ kọ́ máa sọ wípé àwọn ọmọ Ọ̀yọ́ ni àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin ni àwọn ọmọ bàbá Aláàfin Ọ̀wádé ni ó gba àwọn blọ́gà bàbá ni dúró tó yẹ àbí dúró tayé gan ọ̀tẹ́ bá tiẹ̀ jẹ́ kò rí ìkọ́kọ́ sọ àwọn Ìlọrin Emirates bojú yín jẹ́ wọ́n lè wá wẹ́kọ̀mù Aláàfin ní Jẹ̀bà àti Ṣàó ṣùgbọ́n Ìlọrin Emirates tó ń kí tó ń sọ̀tì Aláàfin of Ọ̀yọ́ kí lẹ rí ṣe sí
ibo ni mídíà èdè bàbá Aláàfin wà? Ìwọ̀n bẹ́ẹ̀ yín tẹ́ bá wá gbá òtítọ́ láàyè tẹ́ àjọ di òtítọ́ mú, I am good to go with you. Torí wípé a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀. Ó bá pẹ́ títí onílé a máa relé bàbá wọn. Ènìyàn ni mo ní ìfẹ́rù. Àfìgbà tẹ́ tán tẹ́ ti bàbá Aláàfin tí ẹ wo bí tẹ́ ti wọ́n dé, ẹ wá sá sẹ́yìn. Bàbá, èmi ò hate yín o, Aláàfin ò wá dé torí wọn ò ní sọ fún yín ni kẹ́yìn tó dé ní èmi Dára ni mo ti ń jà tí mo ti wà lára àwọn tó dìfẹ́ dórí àpèrè yín. Ìgbà tá a dẹ̀ gbọ́ wípé ẹ̀yin ni Fámú, mi ò mọ̀ yín rí. I was so happy. Majority àwọn ọmọ kóòtù gbogbo ọmọ Yorùbá rẹ̀ sí nínú wádùn. The fact wípé wọ́n tẹ̀ sọ wípé Aláàfin ò wá dé, the next Aláàfin tó ń bọ̀ is a very young man. Generation wa àwa youth ni. Ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ 50 ni èmi gan ṣẹ̀ṣẹ̀ fi gbogbo wa ojú èjì kan náà ni, ṣùgbọ́n ẹ ti di bàbá. Èmi a máa gbà fún yín, ẹ ti di bàbá mi. Ẹ ti fipò jù mí lọ. Mo sì gbà fún yín bàbá ní ìmọ̀ pé yín bàbá lẹ jẹ́ fún mi. Àwa máa sòótọ́ ọ̀rọ̀ fún yín, kọ́ má gbé yín kọlu anybody, kọ́ má isolate yín, kọ́ má borí àpèrè jẹ́ fún yín, kọ́ má fi orí àpèrè bàbá yín, kọ́ má fi ní yín lára, kọ́ jẹ́ kẹ́ rí gbà yín lò. Òun lèmi wà fún. Kì í ṣe wípé bóyá recognition látọ̀dọ̀ yín, àbí mo fẹ́ wá bá yín ya fọ́tò, àbí mo fẹ́ wá kí yín, àbí mo fẹ́ belong síbì kan, kí ló kàn mí? Tí mo bá ti ṣiṣẹ́ tí onílẹ̀ rán mi, kí onílẹ̀ kó dá mi láre. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ́, tẹ́ bá mi rìn lótìtọ́ ẹ̀ ní pẹ́, ẹ̀ lè pọ̀ rárá. Torí ibi tó bá ti rí àwọn èèyàn tó bá ti ṣùrù mọ́yàn, irọ́ ló bá ń bẹ̀, tó bá ti jẹ́ ibi òtítọ́ ni, èèyàn pé ní ṣe báyìí ló máa rí bẹ̀. Ẹ má pa irọ́ fún wa o, ẹ má manipulate ìtàn o. According to bí ọ̀rọ̀ bá ṣe rí ni, ṣé agbára Láàfin ó dé Jẹ́bà àbí kẹ̀? Jẹ́bà àti Ṣàù ó wà lọ́ndà Emir of Ìlọrin. Ibo ganan belong sí, ṣùgbọ́n ẹja gbọ́ nǹkan tí àwọn Ìlọrin Emirate sọ. Ẹja wa bẹ̀rẹ̀ láti bí. Wọ́n ní the Emir's authority is rooted in Ìlọrin, not the entirety of Kwara. So why should a respected ruler seek approval beyond another monarch's domain? Breaking news. Ìlọrin Emirate Youth Development Association, not Alaafin of Ọ̀yọ́, insists Emir of Ìlọrin must be informed before any visit to Jeba. Ṣáò. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ jù mí lọ, mo nídìí yín tí ẹ bá lè pè wọlé, àbí tí ẹ bá lè join mi ní orí TikTok àti wà lórí TikTok. Ìdí ni wípé mo fẹ́ kí ẹ bá wa ṣe àlàyé, kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí kíní. Ṣé Aláàfin ní right láti lọ sí Jẹ́bà? Ṣé agbára wọn gẹ́gẹ́ bí Aláàfin of Ọ̀yọ́ ó dé Jẹ́bà, ó dé Ṣàù? Àbíkẹ́, ṣé Emir of Ìlọrin ó ti cover Jẹ́bà, ó ti cover Ṣàù? Because èmi believe pé Emir Ìlọrin nìkan ló mọ̀. Ọba Jẹ́bà dẹ̀rẹ̀ wọ́n lọ́ba tiwọn, Ṣàù wọ́n lọ́ba tiwọn, bẹ́ẹ̀ lọ. Ó dàbí ẹni pé ká ní Èkìtì, àìmọye ìlú ló wà lẹ́kìtì. Ká wá sọ wípé Ìwé Adó, anybody tó bá fẹ́ wá sí ẹni ọ̀dà Èkìtì àbí ìkọ̀kọ̀, kó wá sọ wípé ó ní láti kọ́kọ́ lọ gbàyè lọ́wọ́ Ìwé Adó àbí ẹlẹ́kọ̀lé ọba láyàṣọ àbí àwọn first class ọba. Bí èmi ṣe rí ń tèmi nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ bá rí wípé kò rí bẹ́ẹ̀, tí ẹ dẹ̀ lè bá wa tàn mọ́lẹ̀ sí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má hesitate láti bá wa tàn mọ́lẹ̀ sí kí a lè mọ̀ sí Aláàfin. The Ilorin Emirate Youth Development Association has strongly criticized the recent visit of the Alaafin of Ọ̀yọ́ to communicate within the Ilorin Emirate, describing it as a clear violation of established traditional protocols. The groups specifically pointed to the Alaafin visit to Ṣàù and Jẹ́bà in Moro local government area, alleging that it was carried out without prior notification or approval from the Emir of Ìlọrin. Ibi tó ti kan èmi lára nìyẹn. Approval. Kí ló fa approval? Wọ́n tún tẹ̀síwájú. In a statement signed by its national president, Alhaji Mohammed Utama Jagunmo, and National Publicity Secretary Alhaji Abdullahi Abdulfatai Olóyin. Ṣé rí Abdulkinikan tí wọ́n kàn kọjọ síbi yìí tán wá fi orúkọ Yorùbá wọ́n wá fi sí ẹ̀yìn ẹ̀. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ original ọmọkọ ilẹ̀ Yorùbá, mo fẹ́ kẹ́ gbọ́n mọ́ tinú yín.
anytime tẹ́ bá ti rí àwọn orúkọ yẹn Abdullahi Abdulfatai Olóyin ẹ má fọ́, wọn kì í ṣọmọ Yorùbá, wọn á lọ wó orúkọ Yorùbá sẹ́gbẹ̀ẹ́ kán lè máa pè wọ́n Yorùbá kẹfì lè nǹkan tó fi ń confuse ọ̀pọ̀lọpọ̀ wa nìyẹn. Tó o bá pàdé ọmọ Yíbò labroad, my brother, I'm from Nigeria. I'm from Nigeria too. Which area are you from? I'm an Igbo woman. I'm a Yoruba woman. I'm a Yoruba man. I'm a Igbo man. Bukola Saraki, where are you from? Ṣé Yorùbá ni àbí nọ́ọ̀tì? Ó ní àmì Nigeria. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ kóòtù ń ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ fi tọ́fẹ́ tì í mẹ́wọ̀n tọ́fẹ́ gbà sí kálọ́, tí ẹ bá gbọ́ Yorùbá lẹ́nu máa yìí, tí ẹ bá gbọ́ Yorùbá lẹ́nu Bukola Saraki, ẹ máa la. Bóyá sọ Yorùbá ẹ̀ ó rẹ̀ pé kẹ́ lọ tẹ ẹ̀bà àbí kẹ́ ro àmàlà àbí kẹ́ wá ẹ̀kọ́ kẹ́ máa fi nù ú kẹ́ máa swallow ẹ̀. Ó ti dùn jù lẹ́nu ẹ̀. This is a man that is not proud of ibi tó ti wá. Because he is not part of us. Kò sí ojúlówó ọmọ ìran bàbá ńlá bàbá tèmi tá à ń pè ní Yorùbá race. Tí wọ́n bí anywhere, anytime, any day wípé ọmọ bo ni ẹ́. Inú wa máa ń dùn ní láti tètè sọ I am a Yorùbá. Ìjẹ́ Yorùbá wọ́n máa ń intoxicate wa. Ṣé mo parọ́ ni? Ó yá ṣé mo parọ́ ẹja mi tí mo bá parọ́. Ẹ̀yin tèmi lórí TikTok mo kí yín o. Ẹ kálẹ̀ ṣé dáadáa lẹ́wà. Bá mi, àwọn eléyìí wọ́n nice gan. Àwọn tí Islander bá mi ṣé dáadáa lẹ́wà. Ẹ káàbọ̀ sórí ètò lénìí o. Ó dàbí Bukola Saraki. Láti iye ọdún tí mo ti ń gbìn fi bẹ́ẹ̀ gbọ́rọ̀ ẹnu Bukola Saraki bàbá yẹn rí. Ṣùgbọ́n ní ìgbà tí ẹ̀wọ̀n dé, tí gọ́vnà Abdullahi Abdulrasaq sìn, present governor ní Kwara, tí wọ́n ní wọ́n fẹ́ wú kéèsì tó ti ṣẹlẹ̀ ní ṣé 2022 àbí gbà wo ló ṣẹlẹ̀ àbí 2018 I don't know, tí wọ́n ní wọ́n lọ fi mọ́tò Bukola Saraki wọ́n lọ fi rob. Ìgbà tán mú àwọn armed robbery, wọ́n náà bá àwọn armed robber confess wípé Bukola Saraki ló ń recruit wọn tó rán wọn ṣẹ́. Wọ́n dẹ̀ rí wípé ìkan lára àwọn hillocks that belongs to Bukola Saraki ó wà lára nǹkan tó lọ fi rob. Kéèsì yẹn wọ́n wú lọ lọ́dún náà lọ́hùn, wọ́n pa á mọ́lẹ̀. Ṣùgbọ́n nísìn wọ́n ti wú jáde. Ó tún ti di kóòtù nísìn. Wọ́n ní wọ́n fẹ́ ṣèdájọ́. Ní ìgbà tí Bukola Saraki wá rí pé ẹ̀wọ̀n rèé o, ẹ̀wọ̀n. Àfàṣọ pé ń pérò kọ ọba, ẹ̀wọ̀n rèé o, ẹ̀wọ̀n. Bàbá mà kìkìdá Yorùbá ni mò ń gbọ́ lẹ́nu wọn. This is the same man tí mo gbé fídíò ẹ̀ ní some weeks ago. Tí ṣé Ọ̀kímọlúyì àbí kí lorúkọ brother wa ní Channel TV Ṣeun tó interview Bukola Saraki sometimes ago tó ń béèrè wípé where are you even from? Are you a Yoruba person, a Yoruba man, or you are from the northern part of Nigeria? Mi mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ yín rí fídíò yẹn. Di ọ̀la mẹ́ta Bukola Saraki ò rí question yẹn down. Kò rí down. Kò lè sọ wípé I am a Yoruba o, or I am a northerner. Ó ní àmì Nàìjíríà. Ìyẹn lẹ fi máa mọ̀ wípé irọ́ ni scam ló ń jẹ́ bẹ́ẹ̀ fraud ni. Gbogbo wa ni wọ́n pè ní one Nigeria bọ̀ bá ṣe jẹ́ gbogbo bí gbogbo wa ṣe claim where are you from? I'm from Nigeria. Where in Nigeria? Oníkálùkù ló níbi tó ti bí, ibi tó forí ẹ̀ sọ. Tí mo bá parọ́ ẹja mi ẹ̀yin èèyàn mi. Ìjẹ́ Yorùbá wa ó máa intoxicate wa na láyàláì. Ó yẹ bá mi dá sí. Tí ẹ bá dá mi lóhùn mi ní fọ́dà. Ó máa intoxicate mi o. Ẹ rí pé ìjẹ́ Yorùbá ó máa pa mí bí ọtí ni. Ìjẹ́ Yorùbá máa pa mí, ó máa pa original ọmọ Yorùbá bí ọtí. Ṣé mo parọ́ na láyàláì? Màámi Olúbùnmi Kílẹ̀ ẹ káalẹ́ o. Ṣé dáadáa lẹ́wà máa? Ẹ ra mà, happy Sunday to you ma. Ọláwálé Bello, ó ní yèyé dára kòwé, mo kí yín mo sàyìn. Máàmá tí ìwọ ní bẹ́ẹ̀ ni mà ẹ ṣe. Àti ẹ̀yin tèmi lórí TikTok. Mo ní ìjẹ́ Yorùbá wa, ó máa ń pa wá bí ọtí. Ṣé rá ni mo pa? Ẹ ṣe. Ènìyàn kan ti dá mi lóhùn bẹ́ẹ̀. Adétúnjí. Ṣé Adétúnjí ni àbí? Ìmọ̀dérí mọ́. Rárá. Apple juice. Ẹ máa gbọ́n mi mu. Ìjẹ́ Yorùbá ó máa ń pa wá bí ọtí. Ìwà wa gan. Bẹ́ẹ̀ ni Ọláwálé ti jẹ́ kó rí mi máa wú. Tẹ́ bá ti ń kí Yorùbá orí mi á máa dìde, tẹ́ bá ti ń fẹ́ Yorùbá ara mi á máa mú. Jọ̀ọ́ torí Ọlọ́run. Then coming to that of Bukola. Bukola is
born to his father by a Yoruba woman. Màmá ẹ̀ Yorùbá ni bọ̀ bàbá ẹ̀ ò kì í ṣe Yorùbá. Bàbá rẹ̀ gan Yorùbá from Oyo State ni all this Asaki and co. Right? Ẹ̀yin ẹ wo look ẹ̀ gan pàápàá ẹ wo look face ojú Sàràkí. Tali look ẹ̀ jọ. Face wo ni ó mú ní torí gbogbo ẹ̀yà tó ń jẹ́ Nàìjíríà oníkálùkù wa la dá face wa lọ́tọ̀ọ̀tọ̀. Face Hausa yàtọ̀ sí Fúlàní. Bukola ọmọ Yorùbá ni Bukola. Kí ló dé tí ò wá lè wà proud nígbà tó ń bí ní public wípé ṣé Yorùbá ni ẹ́? Kí ló dé tí ò lè dáhùn? I think there was a fight between themselves tó jẹ́ wípé Ọ̀yọ́ ọba wọn nígbà yẹn ó bẹ àwọn Ìlọrin lọ́wẹ̀ because Ìlọrin gan they are not pure Yorùbá. They are from the far north, which is Kebbi. Okay, so Ilorin is not part of Yoruba land, abi? Let's so. Mo ní Ìlọrin. Àwọn tí wọ́n claim ara wọn ní Ìlọrin tí wọ́n pera wọn ní Fúlàní nísìnyí. They migrated from Kebbi State. Okay. Right? And àwọn tí just like àwọn missionaries tó jẹ́ pé one love from one ìletò to another. Ó ní bàbá yẹn ń jẹ́. Ẹ̀yin lẹ mọ̀ yí ara yín, èmi mọ̀ yí ara mi, àwọn ẹ̀yà tó kù wọ́n mọ̀ yí wá. Torí ẹ̀ ni mo ṣe ṣòṣùká tí mo gbé Yorùbá anything about Yorùbá mo ṣòṣùká mo gbé sórí mo wọ́n ọ̀kẹ́ bí gálà ni má bá mi try má ṣe gbọ́n ìran mi o bó o bá ṣe gbọ́n ìran mi lọ ṣe níwájú. Ẹ̀ka lẹ́sà ṣé dáadáa lẹ́wà bá mi. Rí ọ̀rọ̀ tí ẹ dání lálẹ́ yìí gẹ́gẹ́ bí àṣà tí wọ́n dá ní orí TikTok ó deep gidi gan-an ni. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín sà. Ọ̀rọ̀ yẹn ó deep nígbà nípa ti Emirate ni o nípa ti Bọ́lá Sàràkí ni o méjèèjì yẹn ó deep. I'm not from Ilorin, but at least I know little or 50% of their history. First and foremost, tẹ́ bá ń gbọ́ Ọ̀yọ́. Yes, one of the Ọ̀yọ́s tó jẹ́ pé wọ́n fi jọba recently tó jẹ́ pé Ọ̀yọ́ lẹ́gàn original Ọ̀yọ́ ọ̀nà Ṣàwó lọ́nà kí ló jẹ́ lọ́nà bí kí ló orúkọ ọdún pè lẹ́ẹ̀kan. Ṣàwó àbí Jẹ́bà. Níbi tí river Niger ní ọ̀nà Jẹ́bà lẹ́ẹ̀ bá dé before that place there's a place you turn off the major road láti máa lọ sí Ọ̀yọ́ original kan tí wọ́n pè ní Ọ̀yọ́ lé. Ìjà ló dé láàrin wọn tí wọ́n fi táwọn Ọ̀yọ́ tí wọ́n fi move wá sí the new place. Ibi tó jẹ́ Ọ̀yọ́ gangan is not the present Ọ̀yọ́ that is the original Ọ̀yọ́. So ó mú that what is it called láti wá sí south in bíbáyìí. Nígbà tó dé Ìlọrin ó dúró láti máa kọ́ wọn ní Islamic. He's an Islamic teacher, very very versatile one tó jẹ́ pé ó mọ̀ nípa Quran gan. So ibi tó ti ń ṣe yẹn wọ́n wá bẹ kí lorúkọ ẹ̀ jẹ́ wọ́n bẹ bàbá yẹn lọ́wọ́ ẹ̀ pé pétọ̀ ìjà yìí o àwọn lè bá yín jà ṣùgbọ́n ẹ promise wípé táwọn bá jà tán ẹ di mùsùlùmí. They agree on that ground. But ìgbà tí wọ́n rí tí wọ́n wá wọ́n change fèsì wọn ṣe mùsùlùmí mọ́. Wọ́n capture ọba yẹn
mo ti gbàgbé orúkọ ọba yẹn. ṣé kì í ṣe Àfọ̀njá lẹ́ ń sọ yìí àbí Àólẹ̀ àbí ìkọ̀kọ̀ Àfọ̀njá? No. kò ń ṣàwọn tí Ọ̀yọ́ lẹ̀ ok. So wọ́n capture rẹ̀, so wọ́n wá fẹ́ kí àwọn tó capture rẹ̀ kó release ẹ̀ fáwọn láti pa. Àwọn yẹn wá disagree pé àwọn ò lè fi sílẹ̀ fún wọn. So from there I'm just shorting it torí mo sọ pé deep gan. I'm only shorting it pé ìgbà tí wọ́n ti disagree pẹ̀lú wọn níbi tí wọ́n capture ọba yẹn sí ní Ìlọrin ó sì wà níbẹ̀ dé ní. It's along Niger Road ni wọ́n ń pè ibi tí wọ́n capture ẹ̀sẹ̀ tó bá jẹ́ Ìlọrin tó bá ń gbọ́n tí mo sọ á mọ̀ pé tọ̀ I'm still on track. So ìgbà tí àwọn yẹn tẹ̀ láwọn ò lè release ẹ̀ wọ́n bá filẹ̀ pé kó padà sí Ọ̀yọ́ tó jẹ́ Ọ̀yọ́ original gangan. So from there ó wo the four corners of the world. Ó jókòó kìíní sí apá to the south, to the north, to the east, to the west. Ó fi sọ wípé àwọn Yorùbá wọn ò lè gbọ́ra wọn yé títí di à ń sọ yìí. Mi ò dẹ̀ rò pé ìtàn yẹn ó yí padà láti ìgbà yẹn wọn ò gbọ́ra wọn yé. Títí dé kò jẹ́ lọ béèrè kì í kàn ṣe pé àhesọ. òkè kúra. Ó búra wípé tí àwọn èèyàn especially Yorùbá kò ní gbàgbọ́ra wọn yé mọ́ torí wọ́n sọ rísì gan ṣe fílẹ̀ pé kó padà. tó ń gbà tó wá padà lọ sí Ìyọ̀lé tó débẹ̀ tó dúró. So àwọn tó wá wà níbẹ̀ tó bá bẹ̀ padà wọn ò ní confidence lórí rẹ̀. Àwọn yẹn ṣe wá move wá sí Ọ̀yọ́ present Ọ̀yọ́ nísìnyí right. Ìgbà tí wọ́n dé Ọ̀yọ́ tí wọ́n ń pè níbẹ̀ ni wọ́n ti wá ya Ọ̀yọ́ àti ìgbà gbogbo oríṣiríṣi Ọ̀yọ́ tí wọ́n fi tí Mákindé fi wọ́n jọba ń bẹ̀ nísìnyí. It's like the mother was impregnated ní ìlú òyìnbó. Kì í ṣe pé bóyá bàbá rẹ̀ fẹ́ gangan ní ṣùlọ́kà as at that time. Bẹ́ẹ̀ Bukola accepted it nígbà tó dàgbà. Jamaica ni màmá ẹ̀. Bí ìgbọ́. Jàmú ni màmá ẹ̀. Jàmú ni màmá ẹ̀. Jamaica ló bí Bukola Saraki ìyá ẹ̀. Bẹ́ẹ̀ni. Wow, I'm hearing that for the first time. So ètò ẹ̀tẹ́ bá rí i pé nígbà tó wẹ́dẹ̀ the first time in office ẹ̀rí tó invite àwọn Jamaicans wá láti máa dá oko ní Ìlọrin. So that is just the only paper tó lè pay àwọn country yẹn. So anyway bébí ṣe mọ̀mọ́ onímọ̀ra sọ fẹ́rẹ́ yẹn torí ẹ̀ gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Thank you sir. Mo like explanation. Very simple and succulent. Ẹ kalẹ́ mà. Wọ́n ti drop ẹ̀yin kọ́ ni mò ń bá wí. Dádì wa tó sọ̀rọ̀ lórí TikTok ni mò ń bẹ̀ pé kí n lè dá yín lóhùn ẹ lè pè padà à ń gbọ́ yín sà. Wọ́n ti pè padà. Ẹ má bínú. Hello ma. Yàgbọ́nà ló ń sọ̀rọ̀. Yàgbọ́nà ló ń sọ̀rọ̀ láti USA. Inú mi dùn pé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn. Inú mi náà dùn máa mi. Ṣé dáadáa lẹ́wà máa? Ẹ̀rí kan tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́ yẹn tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́ sí. Bẹ́ẹ̀ni. Máa gbọ́ mi sọ̀ǹgbọ́. Bẹ́ẹ̀ni màá ń gbọ́ yín. Sọrí Sàó àti Jẹ́bà ilẹ̀ gbóná ni. Àti Jẹ́bà ilẹ̀ gbóná ni. So nítorí náà ṣe rí Ìlọrin
Ìlọrin ṣe mọ̀ wípé Yorùbá wà nínú Ìlọrin, àwọn Fúlàní wà nínú Ìlọrin, ẹni tó jẹ́ ọba tó wà nílọrin yìí Fúlàní ni. wípé à ń lọ sí what is it called yẹpa Ṣàwó yẹn bẹ Ṣàwó inú Ìlọrin ni Ṣàwó wà. Inú Ìlọrin. So Aláàfin ò ní rẹ̀tì láti lọ bẹ̀. Mẹ́bà náà Bóde Ṣáàdù ni wọ́n ti máa ń yà sí Old Ọ̀yọ́. Ẹ má bínú dádì mi, ẹ jọ̀ọ́ sà, ẹ má bínú, ẹ fún mi ní 1 minute torí à ń gbé kọ́ọ̀lù náà gbogbo ẹ̀ là ń gbé papọ̀ torí àsìkò wa. Ẹ má bínú ṣẹ̀gbẹ́, jẹ́ kí sáré àtẹ̀sí kọ́ọ̀lù. So ohun tó wá ṣẹlẹ̀ ni wípé ọba Ìlọrin ó fẹ́ kí gbogbo àwa ìgbómìnà ká wà ní abẹ́ òun wípé ká jẹ́ Haúsá. ti gbọ́ òun o lẹ́nu ẹni tó sọ̀rọ̀ yìí ẹ gbọ́ bí wọ́n ṣe yànnàná àwọn ọ̀rọ̀ ọ̀hún débi pé gbogbo ń tá ò tí ì mọ̀ pátápátá òun náà láti fi yé wa báyìí nítorí pé n tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan ni mo ṣe máa ń sọ fún wa wípé bí nǹkan ṣe rí lákà ọ̀dọ̀ ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tọ́ ìkànnì tẹ́ ń wò yìí ó náà ní Yorùbá Parakọ̀ TV ojú tẹ́ fi ń wò wá ojú ọ̀hún ò ní fọ́ o etí tẹ́ sì fi ń gbọ́ wa etí ọ̀hún ò ní dì a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ni o. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.